Things they happen for Nigeria. Oh, two news just came in. Good evening, good evening, good evening, everyone. Help me share. Help me share to your loved ones, to all your Nollywood friends, to all the actresses. Oh, Lord. Two side news came in, but it is well. Ayé yìí náà ni. Ayé yìí náà la wà. It is well. Join me. Help me share. Invite your friends. Invite your friends. Invite your friends. God bless you as you join me. God bless you as you join me. Help me share. Invite your friends. Whew. Bless you. Help me share. Invite your friends. Ọlọ́run ọba máa ṣàánú wa o. Ọlọ́run ọba máa ṣàánú wa o. Share. Máa ṣe. Ẹni bá ní kò sọ lọ́hùn kó lọ dùbúlẹ̀ sójú títí kó wo bó ṣe rí. Hallelujah. God bless you as you join me. I appreciate you all. Help me share, help me invite your friends, all your Nollywood friends. Gbogbo àwọn actor, àwọn actresses,
gbogbo wọn bẹ́ẹ̀ yẹn lọ́tún lósì ẹ bá mi pè wọ́n wọlé. You might learn something. You might learn something tonight. Torí ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká ṣe kí ni ká pe àgbà ní wèrè. Gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe sọ. Ọ̀pọ̀ ènìyàn ló dẹ̀ máa ń rò wípé àwọn làwọn ti gbọ́n tán, àwọn làwọn ti mọ̀ tán. Láì mọ̀ wípé a ṣe ní ìṣẹ̀rẹ̀ ni. Please join me, share the message, share. Agbára Ọlọ́run mi kò lè dìbàjẹ́ láéláé. Agbára Ọlọ́run mi kò lè dìbàjẹ́ láéláé. Agbára Ọlọ́run mi kò lè dìbàjẹ́ láéláé. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o, ẹ káalẹ́ o. Ẹ bá mi pèrò sọ́kọ̀, ẹ bá mi pọkàn sérò. Ohun tá a máa sọ lálẹ́ yìí, you can learn something from it. Ẹ̀yin tẹ́ máa ń take nǹkan for granted. Maybe through this, you will know that there is somebody called God. God Almighty, the maker of heaven and earth, of all that is seen and unseen. Ẹni tó jẹ́ pé gbogbo bó ṣe wù ló ṣe máa ń ṣe nǹkan ẹ̀. You know, I don't do fracas, but I come out when necessary to come and make us know one or two things. Wọ́n ní ká tan ìmọ́lẹ̀ sí nǹkan tí ó bá ṣókùnkùn sí ọ̀pọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tí ọlọ́mọ plenty wà fún nìyẹn. I'm not siding anybody, but whatever I can do to help by this or by that, lágbára Ọlọ́run, I will try my maximum best. Nǹkan ṣẹlẹ̀ o. Nǹkan ṣẹlẹ̀ o. Lábẹ́ ọ̀run nǹkan ṣẹlẹ̀. Please share. You're welcome. I don't know if my counter is working or not because it's standing still, but I'm going to check it on another device. If that one is okay, then I know that I'm on live. So if you are seeing me, please give me a thumb up. Let me know that you are following me, that you are here. It's going to be a little bit long, but you will surely enjoy every minute of it. And you will gain a lot. You will gain a lot. Wọ́n ní tí a bá ṣoore débì kan, tó bá ti fẹ́ máa ní ìdààmú nínú, àá dẹ̀ ṣe kí ni? Àá dẹ̀ fọwọ́ lẹ́rán, àá dẹ̀ máa wò. Bẹ́ẹ̀ ni. Oore tá a máa ṣe tó máa dẹ̀bi mọ́ wa lọ́wọ́, Elédùmarè ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa.
lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ẹni bá létí kó máa gbọ́rọ̀, tó bá yẹ kó gbọ́rọ̀ ni gbogbo ohun tó ṣẹlẹ̀ sínú ilé ayé ẹ̀ ó lè má ṣẹlẹ̀. Bíbélì ní kí gbogbo ènìyàn kó jẹ́ òpùrọ́ ṣùgbọ́n kí Ọlọ́run kó jẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà. Hallelujah. Ẹ káalẹ́ o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ètò ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Ọlọ́mọ Plenty, lórí rògbòdìyàn tó ń lọ lórí ọ̀rọ̀ Ọláyínká. Ó mà ṣe o. Àbámọ̀ òun ló máa ń gbẹ̀yìn ọ̀rọ̀ fún ọ̀pọ̀ ẹlòmíì. Gbogbo ohun tó bá máa di àbámọ̀ kò ní ṣẹlẹ̀ sí èmi àti yín. Ẹ bá mi pèrò wọlé. Yeah, I can see my counter is reading kind of, but I can't see anybody. It doesn't matter. Facebook máa ń rí bẹ́ẹ̀. Mú kí gbogbo wa o wípé àkàlẹ́ àkúdédé wòyí. Well, let me first of all brief you on the sad 2 news which I just received. Awolowo's grandson, Olusegun, Bàbá ọkọ mi, died, passed on today at the age of 63. May God have mercy on his soul. Olusegun Awolowo grandson. Okay. Olusegun Awolowo, grandson of Obafemi Awolowo, who happened to be the former executive director of the Nigerian Export Promotion Council, NIPEC, has died at the age of 62. Rest in peace. The shock one is a breaking. It came out 2 minutes ago. Nnamdi Kanu sentenced to life imprisonment. 25 years with no option of fine. Good evening, good evening, good evening, everyone. You are welcome, you are welcome, you are welcome. Ẹ jẹ́ ká forin kékeré. Ká fi jẹ́ kí nǹkan sí ọ̀rọ̀ yìí tó dá lé lórí. Wọ́n kìlọ̀ fọlọ́dẹ kò gba ìkìlọ̀. Wọ́n kìlọ̀ fọlọ́dẹ o ṣùgbọ́n kò gba ìkìlọ̀. Àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. Wọ́n kìlọ̀ fọlọ́dẹ o ṣùgbọ́n kò gba ìkìlọ̀. Àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. Wọ́n kìlọ̀ fún Bàbá Ìjẹ̀ṣà kí gbogbo tó ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ní ọjọ́ kan. Ọlọ́dẹ gbé ìbọn rẹ̀ ó dínú igbó. Ó wẹ́ràn títí ọlọ́dẹ kò rẹ́ràn pa. Ìgbà tó fẹ́ máa padà bọ̀ nínú ilé. Ìgbà yìí ló wá rí ọmọ kìnìún dé. Wọ́n kìlọ̀ fọlọ́dẹ o, ọlọ́dẹ kò gbà kìlọ̀. Àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. Ó bá jẹ́ pé Ìjẹ̀ṣà gba ìkìlọ̀ ẹ̀mí, ohun tó ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ ni ìgbà má ṣẹlẹ̀ sí rárá. Ọlọ́dẹ gbé ọmọ kìnìún dénú ilé. Ìdè tó dénú ilé ó fún lẹ́ran jẹ. Wọ́n sì bí léèrè wípé kí ló ti fẹ́ ṣe kìnìún. Ọlọ́run fẹ́ máa ní òun fẹ́ máa sìn ní o. Ó fẹ́ ṣe kìnìún nínú ilé. Àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. Òwe lọ̀rọ̀ yìí o. Àkọ́bí
ọlọ́dẹ ṣèkìlọ̀ ará àdúgbò sọ ọlọ́dẹ kò gbọ́ kábíyèsí ọba ìlú gan ránṣẹ́ sí wípé ọmọ kìnìún tó gbé sílé léwu wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú fọlọ́dẹ. ló fa omijé tó ń jáde lójú Ọlárẹ̀wájú Omiyimika. mo ní gan mo lóògùn ní ọlọ́dẹ ń wí ó tọ́jú kìnìún fún ọdún méje ọjọ́ ẹran àgùntàn pẹ̀lú ewúrẹ́ ọ̀pọ̀ ìgbà ní kìnìún jẹran ìgalà kìnìún sanra sọ́lọ́dẹ lọ́rùn bẹ́ẹ̀ sì ni kò fúnra wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀. ọmọ bàbá mi káàbọ̀. wọ́n kìlọ̀ fún ọlọ́dẹ ò gba ìkìlọ̀. àìgbà ìkìlọ̀ lẹ́yìn ọdún méje ìyẹn já sí iṣẹ́ ọjọ́ méje wọ́n ní kó ṣe. ìyàwó rẹ̀ ó tó àkókò fún kìnìún láti jẹun ṣé ẹ mọ̀ pé ẹranko kì í gbà wẹ̀ kìnìún bá bojú wo àkọ́bí ọlọ́dẹ àkọ́bí ọdẹ olófiṣẹ́ oúnjẹ òwúrọ̀ wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀. ó fèrè bàbá mi. ọlọ́dẹ ò gba ìkìlọ̀ ọ̀pọ̀ nínú wa láti gba ìkìlọ̀ ẹni tí ò bá dẹ̀ gba ìkìlọ̀ ó lè lọ fẹ́rẹ̀ sínú wàhálà bíi ti Ìjẹ̀ṣà. àkókò oúnjẹ ọ̀sán tó fún kìnìún síbẹ̀síbẹ̀ olówó rẹ̀ kò tí ì dé kìnìún tún bojú wo ìyàwó ọlọ́dẹ pẹ̀lú oyún oṣù mẹ́jọ nínú rẹ̀ àtọyún wá tìyàwó ní kìnìún fi jẹ wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. ẹ bá mi pín ẹ bá mi pín ẹ bá mi pèrò sí ilé ọlọ́dẹ ò tí ì padà wọlé ọlọ́dẹ tó ṣẹ̀ṣẹ̀ wà á padà bọ̀ ó lọ oríṣiríṣi dání. ewúrẹ́ àti àgùntàn bọ̀ wálé láti wá kó fún kìnìún tó ṣe ọwọ́ fún ìwọlé tó wọlé kò ráyà àtọmọ ó tó sọ̀rọ̀ kan kìnìún pẹ̀lú yọjú kò gba ewúrẹ́ àtàgùntàn lọ́wọ́ ọlọ́dẹ ká tó wí ká tó fọ̀ ló bá fọmọdé yàpẹrẹ wọ́n kìlọ̀ fún ọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. mo rò pé gbogbo wa la ti gbọ́ orin yìí àti òwe tó wà nínú ẹ̀. mo láìkí orin ọ̀gbẹ́ni Níyì Adédòkun lọ́pọ̀lọpọ̀ nítorí pé àwọn ìtàn tó máa ń sọ ìtàn tó máa ń túdè tó máa ń jáde tó máa ń tọ́ni sọ́nà ni. gbogbo ohun tó wà nínú kinní yẹn ó bá gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí tó kàn ó bá wọn wí lọ́tún lósì ẹni tí ọ̀rọ̀ yìí tí ó wá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n òun ni ta ni òun ni Ọlárẹ̀wájú Omiyimika aka Bàbá Ìjẹ̀ṣà. baálẹ̀ ìlú tó kìlọ̀ fún wípé kí ló fẹ́ fi kìnìún ṣe òun ni bàbá mi nínú Olúwa tẹ́ ń wò wọ́n nínú ojú fọ́nrán yìí wọ́n sì wà láyé wọ́n sì wà láàyè hallelujah bàbá mi ìmísí Ọlọ́run ò ní fi yín sílẹ̀. mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin
mo ní ẹ káàbọ̀ sórí ètò chit chat wótòwórò pẹ̀lú ọlọ́mọ plenty agbẹnusọ fún àwọn tó lágbára tí wọ́n fi ọwọ́ ọlá tí wọ́n fi ń gbá wọn lójú àti àwọn olórí kunkun tí wọ́n fẹ́ kó sínú kòtò ṣùgbọ́n tá bá rányàn a gbọ́dọ̀ sọ fún wọn náà ni wọ́n gbọ́ wọn ò gbọ́ tó bá jẹ́ pé bàbá Ìjẹ̀ṣà gbọ́ ìkìlọ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí lénìí kò ní ṣẹlẹ̀ sí. Èní ni ọjọ́ 19 oṣù kọkànlá ọdún Ọlọ́run wa Elédùmarè 2025 aago 9 kọjá 20 ìṣẹ́jú ládùúgbò tèmi ń bí. Ire wà nínú ibi, ibi dẹ̀ wà nínú ire bákan náà. Lọ́jọ́ mélòó kan sẹ́yìn, bí ọjọ́ 3 sẹ́yìn, mo gbé ohun kan jáde lórí làásìgbò tó ń lọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Ọ̀rọ̀ tó jáde yìí oríṣiríṣi èébú ni mo rí gbà bẹ́ẹ̀. Ẹlòmíì ní èèyàn burúkú ni ẹ́ ọlọ́mọ plenty ṣebó dẹ̀ péré lábíamọ onísọkúsọ ni ẹ́ báwo ló ṣe máa sọ wípé kán fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ ó ti lọ sẹ́wọ̀n ó ti dé ṣé kìíní kan dúnbú ẹ̀ ni. Ọ̀rọ̀ tó jáde yẹn ó ṣí ilẹ̀kùn oríṣiríṣi ohun tó wà ní ìkọ̀kọ̀ ó tú síta ogun máa gbébọn ìbọn ayé ò ní bà wá ogun ayé ò ní jà wá. Wọ́n kìlọ̀ fọlọ́dẹ ṣùgbọ́n kò gba ìkìlọ̀ àìgbà ìkìlọ̀ ló ṣekú pọlọ́dẹ. Ohun tí mo gbé jáde yẹn òun ló bí ètò tí mo ń ṣe lálẹ́ yìí. Nígbà tí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tó ṣẹlẹ̀ ó dàbẹ̀ nípa ẹ̀kan ṣo ni mo dá sí. Lẹ́yìn ìgbà tí mo ti rí facts and figures ohun tó fà á tí gbogbo ohun kìíní tó fi rí báyìí gbogbo yín pátápátá ni mo kí gbogbo ara ni mo fi kí yín ẹ káàbọ̀ sórí ètò. Ètò yẹn tí mo gbé jáde yẹn ẹnìkan wá pè mí ìyá Latifa aráàlú ń bí báyìí ni she say darling sister ìyá Latifa tóun dẹ̀ mọ̀ pé mo máa ń fẹ̀mí darí nǹkan ni wáyé tí mo fi lè sọ̀rọ̀ báyìí kíní kan mo kàn rẹ́rìn ni òun á sẹ́ndì àwọn nǹkan sí mi òun máa sẹ́ndì àwọn fáàtì sí mi which I really appreciated. Because láìsí àwọn nǹkan tó fi ránṣẹ́ sí mi yẹn gbogbo àwọn nǹkan tó wà lọ́wọ́ tèmi èmi ò lè gbé jáde. Gbogbo wa la mọ̀ wípé mi ò kì í dédé gbé nǹkan jáde mi ò kì í dédé dá sí ọ̀rọ̀ because I'm not into fracas. Ṣùgbọ́n tá a bá sọ nǹkan kan fún mi màá ní Olúwa o òkókó dóró ìdí ọ̀rọ̀ yìí bí ó ṣe ti dọ́wọ́ mi yìí tó bá jẹ́ pé bó ṣe rí nìyẹn tó o sì fẹ́ kí n lò kí n sọ jáde síta Olúwa fà mí hàn fà mí hàn nínú ayé mi fà mí hàn lórí iṣẹ́ ìránṣẹ́ mi bàbá mi fà mí hàn kí n má bàa jẹ̀bi. Torí ìwé mímọ́ ní ká má dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá wa lẹ́jọ́. Ẹ ṣé o, I love you too. Thank you very, very much. Ọ̀pọ̀ ló máa bọ́ sójú fọ́nrán nítorí pé ẹ ti gbọ́ information láti bí ẹ ti gbọ́ information láti bí ẹ dẹ̀ ń wá èrò mi ò monetize page mi tó bá wù yín kẹ́ ẹ tún gbé òfò ní ọjọ́ kejì ọjà. Fà mí hàn
kó tó máa ṣe nǹkan kan máa sọ pé Olúwa fi àmì hàn. Gbogbo yín lẹ mọ̀ pé mi ò kí dédé gbé program jáde tí mi ò bá ní concrete evidence tí kò ní àbàwọ́n nínú. Nígbà tí arábìnrin yẹn tá ń pè ní Àṣàbí olórìṣà, I've been waiting patiently upon the Lord for the appointed time to reveal what I have. Mo wá dúpẹ́ wípé mo ṣe èyí tí mo ṣe jáde yẹn, mo dúpẹ́ pé tó dídí mi ò bá ṣe jáde ni ẹni tó pè mí tó bínú kò ní jẹ́ pé kí òun náà kó wá fọwọ́dún kan tí Àṣàbí olórìṣà tó gbé jáde tó fi jẹ́ pé yẹn ni ó yá ọmọ mi gbé ọ̀rọ̀ náà jáde, ìyẹn ni àmì àti àpẹẹrẹ Elédùmarè. Ẹ jẹ́ ká gbọ́ díẹ̀, mo gé eléyìí tẹ́ fẹ́ gbọ́ yìí díẹ̀ ni kínkínní ni, it's less than 20 seconds because ọ̀rọ̀ tó jẹ́ pé 20 seconds yẹn ó wà spiritually endowed, ó wà spiritually, you know, woman yẹn mo gbé fún. I don't know her. Maybe I've heard of it because gbogbo wọn náà máa ń polówó wọn olórìṣà oníkíní kan oníkíní orúkọ pọ̀ lórí kíní, but I've never listened to her a program or voice or whatever. Ṣùgbọ́n nígbà tí mo ń play kíní yẹn lọ, it was just 12 minutes. Ṣùgbọ́n nínú 12 minutes yẹn, nígbà tí ó dé ibi tí mo fẹ́ rí ọ̀rọ̀ tó sọ láàrin 19 seconds yẹn, mo ní Olúwa mi ò ṣe, àmì tí mò ń retí ni pé kí n lọ sọ ohun tó wà lọ́wọ́ mi jáde. Listen. This one, God just use it. You know, when God wants to use you and He wants to mold you, He will first of all break you into pieces. He will break you into pieces and remold you and shape you to what He wants you to be. I think that was what happened to Bàbá, to Lanre Omiyinka. Tí Ọlọ́run bá fẹ́, mo máa ń gbà ládùúrà ẹ̀, gbogbo yín náà lẹ máa ń gbọ́. Màá ní Ọlọ́run wó mi palẹ̀ kó tún mi mọ́ fógo ẹ̀. Wó mi palẹ̀ kó tún mi mọ́ fún ògo ẹ̀. Àṣírí ìkọ̀kọ̀ tí àsìkò Olúwo ò bá tí tó láti gbé jáde, kò sí bó ṣe máa jáde. Gbogbo yìí tí àwọn èèyàn rí forensic kíní, wọ́n rí kíní, wọ́n rí kíní, ṣùgbọ́n kókó ohun tó gbé Bàbá Ìjẹ̀ṣà débẹ̀ ó tàpá sí Elédùmarè ni. This information I'm about to reveal to you which are really, to us. It happened to Bàbá Ìjẹ̀ṣà in 2007. Plus minus 28 years ago. What a wonderful and patient God we serve. Today that knows Him. Bó ṣe máa káwọ́ lérùngbọ̀n rẹ̀. Pé tèmi ni ó ṣe nígbẹ̀yìn. Let all men be liars, but God will remain God. In the book of Isaiah 55, verse 11, it says, so shall my words be that goes out from my mouth. It shall not return to me empty, but it shall accomplish
that which the Lord himself purposed the word for, and shall succeed in the things for which he, the Lord Jehovah Almighty, sent it out for. Mama, meaning God's words are so powerful, purposeful, and will always achieve what they are sent out to do. I could remember very, very well. In my primary, was it primary 2? Bàbá náà ti kú sìn, àfi tó bá jẹ́ pé Ọlọ́run fi ìgbà kún ìgbà wọn, because nígbà tèmi fara mi sì tí mo ti wà ní 60+, and this teacher, I am a teacher now, at least kò jù mí lọ, a fi bí 20 years or something jù mí lọ. Kò sígbà kan tí ọ̀rọ̀ teacher Kọ́mọláfẹ́ tí kò kí wá sí orí mi títí di sin. Tí anything bá ṣẹlẹ̀ sílé ayé mi, mo máa ń rántí. Ọjọ́ kan he called me. Ó ní Tóyìn, mo ní sir, ó ní wọ́n fẹ́ rí mi. Mo lọ bá. Ó ní in your life, nílé ayé ẹ, ó máa ga. Ó máa jẹ́ ènìyàn kan tí orúkọ ẹ máa fẹ̀. Ó ní òun rí ẹ, ó ní mo rí ẹ láàrin àwọn tí kò kìí ṣe tiwa, tí àwọn ọmọ tó funfun. Pé ó máa lọ síbẹ̀. Òun á wá tàn káàkiri, kò wá ní síbi tí wọ́n ti ní máa gbọ́ orúkọ ẹ. Ṣùgbọ́n orúkọ tó máa jẹ́ nígbà yẹn kìí ṣe Tóyìn yìí náà máa pè ẹ́. Kò sígbà kan tí mo bá rántí tí anything bá ṣẹlẹ̀ nínú life mi, máa rántí teacher Kọ́mọláfẹ́. Mo máa ń gbàdúrà fún un pé níbikíbi tó bá wà, tó bá yẹ pé ó ti sùn ní nínú Olúwa, kí Olúwa kó bá mi ṣe ikú ní the last bed, kó bá mi ṣe ní comfort fún wọn. May the mother earth be gentle with his remains. Máa mo wá gbàdúrà fún àwọn ọmọ wọn náà. Pé níbikíbi yòówù kí àwọn ọmọ wọn wà, ẹni tó bá máa sọ̀rọ̀ sínú ilé ayé wọn, ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run tó jiná, tó múnádóko, tó dẹ̀ máa gbé wọn dókè, ní kí Ọlọ́run kó jẹ́ kó ṣẹlẹ̀ sínú ilé ayé wọn. Wọ́n sì ń dùn mí dì sí, torí mi mọ bí tí máa wá teacher Kọ́mọláfẹ́ sí. When you are fortunate in life to hear words from God as a message, heed to it. Though a mọ̀ pé àwọn oníjàgùdà wọ́n kún gbòòrò. Ṣùgbọ́n tó bá ti lè sọ pé Ọlọ́run sọ pé, má gbàgbé, torí pé ó lè má jẹ́ nísinsìnyí ní kíní yẹn máa ṣẹlẹ̀, ó lè jẹ́ lọ́la. Nígbà yẹn, because I happen to be nọ̀gbọ̀nọ̀gbọ̀n ṣàn, so kìí ṣe pé ọjọ́ orí la fi ń wọlé. Mo tètè bẹ̀rẹ̀ primary school torí pé kíni èèyàn tó ga ni mí, àpàdé náà dẹ̀ ga, ọmọ tó ga ẹsẹ̀ tínrín, yẹn kò tá bá ṣe bá ń ṣe rè, bá ti ṣe báyìí, tọwọ́ ẹ bá ti betí, ó yá. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé. Hallelujah. This story is 1,000,000% true.
before Jehovah Almighty and host of angels inside the holies of holies. Hallelujah. That year, 2007, I don't want to mention names. I have all the lists, I have all the names, but I will not mention at least 99% of names that were present at that occasion. I will not mention it. That year, 2027, many Nollywood actors and actresses, they were present at that event. I'm not going to mention their name because they are less concerned about what happened. Hallelujah. It was the statement of Ashabi Olorisha that confirmed this thing that I'm about to reveal. When the Spirit said it's time now, you can release what you have. That lady is quite high spiritually, and she understands things of spirit. She said in her word that ohun tó ṣẹlẹ̀ yìí, Ọlọ́run á wóyàn palẹ̀, á tú ẹ mọ́, Ọlọ́run fẹ́ lò ó. Ibẹ̀ ni mo ti pick ọ̀rọ̀ yẹn. I will come back to the negative role she played. She played a negative role, all in the name of patching up a brother, covering up for a brother. That year, it was an harvest at Agidingbi Cathedral. Lots of these people were invited. Actors, actresses, you know, I don't want to go into details because by the time I became Madaruko, Bibubu, Eneto, I don't want that. Baba Ijesha arrived late. But the Spirit of Jehovah Almighty gave him a kick. We all know that 2007, yes. That was the time when Fashola became a governor of Lagos State, right? So a member of Agidingbi invited all these Nollywood actors and actresses to the harvest. We all know that most of these, they are mamas, young girls, they happen to be, you know, CCC members, and they were, you know, really happy and they attended. Ijesha came very late, as I said. But something hit him. The Spirit of the Lord hit him right there and then. You know, he was a little bit agitated. He just told somebody that I know, I will not mention the name, that mo fẹ́ gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run. Not knowing that nǹkan tó fẹ́ gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run yẹn it's a thing that will blast his life. If not handled properly, and it finally happened. Now, the person
person who wrote that message is still very much alive. She was the one that contacted me. Barati problem Bàbá Ìjẹ̀ṣà bẹ̀rẹ̀. Ọjọ́ tí kíní yẹn bẹ̀rẹ̀ tí problem yẹn dé ló pè mí ló ṣàlàyé gbogbo kíní yẹn. Láàní mo máa rí fọ́tò Bàbá Ìjẹ̀ṣà kíní kan agbódógbódó apótómapóró kíní kan fúràgbọ̀n báyìí. Mo ní mo ti gbọ́. He downloaded everything. Mo dẹ̀ tọ́jú message yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. So I'm going to wait on the Lord until the confirmation of this Àṣàbí Olóríṣà came out yesterday. That is time for me to open it up. The person that wrote the message and Bàbá tó wà ńbẹ̀ yẹn, Bàbá yẹn ló fún Bàbá Ìjẹ̀ṣà ní message 28 years ago. He was still very, very young then. You know, I'm very, very stubborn. Sometimes I say I want to do something and then I will just, you know, tell me bá ti ń ṣe zigzag nǹkan kan ṣì kù tí kò tí jẹ́ kọ́rọ̀ yẹn pé, so I will keep it. Mi ò ní ṣe, mo lè ṣe nǹkan mi in the next 2-3 weeks. This Baba Jegede happened to be a native man of Irun Ekiti. And he was a shepherd in charge of Agidingbi Cathedral then. As well as, and he was their prophet. And he was the one that attended to what do you call to Ìjẹ̀ṣà? Because Ìjẹ̀ṣà went to this my lady that ọmọ mo fẹ́ gbóhùn Olúwa kẹ́nìkan ṣé nǹkan tó wá ṣe ń bí nìyẹn ó dà ká lọ. He's still very much alive. If you want to trace him, I will tell you where he is right now, as at last night. Because on transfer one nisele kokepe. To the glory of Jehovah Almighty, that is his picture there. And the writer of the message is still very much alive as well. Hallelujah. We all know that in Celestial Church of Christ, we don't give open message as in Pentecostal and Kerubo, other denominations. Our messages are always confidential between Jehovah Almighty, the prophet, the message writer, and the owner of the message. After all done and this, and the message will be given to the shepherd. This Baba is just a leader in charge, but as a prophet. But Baba only parish, I want to one bed. So the message will be given to the shepherd of the church. He will digest it spiritually. Sign it. Sign that document. You know, it's a 4 A4. It has the logo, date, the person that gave the message, the writer, and then it's a message you want for. Ní Celestial Church of Christ. Till now, some messages are kept in the church's archive, while some
are given away to the owner of the message in case then yẹn tó bá pé bí tó ti wá ó jìnnà ó dẹ̀ fẹ́ lọ ṣiṣẹ́ ní close to him, so it will be released to him but the shepherd will sign it and stamp it and date it so that it's authentic. Not wọ́n kàn jíṣẹ́ fún mi wọ́n ní kíní kan. Not now that everybody ń gbé message sí orí telephone. At least àwa ṣì bò ní paper adẹ̀ ṣì mọ bó ṣe ń kọ message díẹ̀díẹ̀. Now, when Baba started giving him the message, the spirit of Jehovah Almighty warned Baba Ijesha against being destroyed by a woman at the peak of his bright star. Nígbà tí ìràwọ̀ ẹ̀ bá tàn yóò, ẹni náà dẹ̀ pa gbogbo ọ̀nà pátápátá. Ló máa rí ìràwọ̀ yẹn bọnú omi tí ìràwọ̀ yẹn ò ní gbérí. Ẹ̀mí wá sọ pé láti gbé kíní kúrò lọ́nà kì í ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ nísinsìnyí o, ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ lọ́la. Tó bá ṣẹlẹ̀ ìwọ náà wàá rántí wípé kíní yìí ṣẹlẹ̀. Wàá ní ìgbélé ọjọ́ mẹ́ta ṣángílítì tó tiẹ̀ ní bọ́ síta débi tó máa sọ pé o fẹ́ mẹni tó wà ń tà. Lẹ́yìn kó rọra wà níbi tí wọ́n fi ẹ́ sí pé kó máa ṣe kíní àbí kó sọ pé ó fẹ́ wẹ̀ tó bá irú àwọn àbò bẹ́ẹ̀ yẹn ó tiẹ̀ ní wẹ̀ ò ní fọnù wá takú ti Jésù lọ́rùn ni. Mo ti lọ báyàn ṣègbélé rí, mo ti lọ báyàn darapọ̀ fúnṣẹ́ rí tí mi ò fọnù tí mi ò wẹ̀ abẹ́ mi gan lásán mi ò ṣán. Torí àwọn iṣẹ́ kan wà tó yẹ kó o gbọ́dọ̀ fi gbogbo ara ẹ̀ sílẹ̀ ni. Nígbà tí mo parí iṣẹ́ yẹn ni mo ṣe lọ wẹ̀. Tára mi wálẹ̀ tí mo pààrọ̀ aṣọ. Wọ́n ní nítorí pé tí ìjì yìí bá dé, tí làásìgbò yìí bá dé, apẹ́ ò ní lè ka. Hallelujah, Olúwa ló sọ bẹ́ẹ̀. Bóun ṣe rí ẹ yìí, làásìgbò ń yí orí ẹ ká báyìí, àwọn olubi yìí dẹ̀ ń tẹ̀lé ẹ lẹ́yìn. Ó yípo orí ẹ bí a ṣe fi hàn àwọn nínú ìmísí. Ìjì ń ja orí ẹ, àwọn tó dẹ̀ fẹ́ bà tiẹ̀ jẹ́ wọ́n dẹ̀ dúró tì ẹ́ lẹ́yìn. 24/7 ni wọ́n fi ń tẹ̀lé ẹ lẹ́yìn. Pé eléyìí àwọn gbọ́dọ̀ mú balẹ̀ ṣáá ni. Ayé ò ní mú wa, ojú inú wa ò ní fọ́, títà wa ò ní wò báibái. Spirit of discernment, ẹ̀mí ìfura Ọlọ́run abá máa gbé fún wa nígbà tí ara bá wá ń fún wa tí ó yẹ pé ká ṣe nǹkan sí. Ẹ̀mí má wo bẹ̀, ẹ̀mí dàánù kò ní jọ̀gá láṣẹ Èdùmàrè. He was told that the woman will do everything. She will go to the extreme in all manners of power to bury his future and never to rise up again. Àsúsùà ń ṣe ní Ìjẹ̀ṣà ṣe ló sọ dìbínú pé mo ní mo fẹ́ gbọ́hùn Ọlọ́run kí ni bàbá yìí ń bá mi sọ yìí. Ó interrupt bàbá tó wà nínú ẹ̀mí ni pé irú iṣẹ́ wo lẹ̀ ń jẹ́ fún mi yìí. Èmi fi yẹn bú o, èmi fi yẹn bú o, yẹn ò ń ṣe tèmi, èmi fi yẹn bú o.
ayé yé sí lára lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ Sábìtù Ajílàrán ayọ̀ ni o bàbá mi ó gbé wọ̀ ayé yé sí lára ayé ayé ò ní yé sí wa lára lẹ́sẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ó sọ di ìbínú ó sọ dìjà. ó ní bàbá èmi bí wọ́n ṣe gbé fún mi ni mo ṣe sọ tí bá yọ kúrò kù mí ó pẹpẹ mímọ́ èmi kémi sùn sílẹ̀ fọjọ́ méje. Bàbá kò possible now. Ẹ mọ̀ wípé èèyàn tó lórúkọ gbajúgbajà òṣèré orí ìtàgé ni mí ni òṣèré sinimá ni mí mo lórúkọ láàrin ìlú. Èmi odindi bàbá ó ní òun odindi bàbá Ìjẹ̀ṣà. Ṣé wọn mọ̀ òun ní orí sinimá ni? wọ́n ní bàbá sọ fún pé hallelujah arákùnrin èmi kọ́ ni mo bá yín sọ̀rọ̀ ẹ̀yin lẹ sọ pé ẹ fẹ́ bọ́ lọ́run sọ̀rọ̀ ẹ dúpẹ́ pé Ọlọ́run wá pàdé yín ohun tó gbé wá ẹ mọ̀dí tẹ́ fi sọ pé ẹ fẹ́ gbọ́ ohùn Ọlọ́run. Olúwa dẹ̀ wá rí pé jẹ́ kí n sọ irọ́ ọmọ yìí dòótọ́ fún tó fi lè sọ pé òun fẹ́ gbóhùn mi jẹ́ kí n là á hàn kó lè mọ ewu tó wà ní orí ẹ̀ nítorí pé ó fẹ́ dán mi wò jẹ́ kí n ṣàánú ẹ̀. Bàbá ẹ sọ fún Màlíkà bàbá ẹ gbé yẹn kúrò ń bẹ sọ fún Màlíkà pé màá rọ́jú ṣe ọjọ́ mẹ́ta ìyẹn náà ti tó inú ọjọ́ méje mo mọ́jọ́ mẹ́ta. Bàbá gẹ́gẹ́dẹ́ ní wọ́n mi rí arákùnrin ìgbélé yìí ṣe pàtàkì fún ọ̀la yín wọ́n tún lo sàásì nítorí pé wọ́n ti sọ pé òun ti jẹ́ olórí gbogbo àwọn oní sinimá àgbéléwò. ṣèjà ní máa ṣe ọjọ́ mẹ́ta níbí èyí tó kù máa ṣe nílé. Bàbá Jẹ́gẹ́dẹ́ sọ pé okay it's your life and your future. The spirit is just guiding you against yourself. Ìjẹ̀ṣà oyin mu ló bá yín mú ló bá dé. Bàbá Jẹ́gẹ́dẹ́ is very much alive o máa fún yín ní contact wọn. Ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ká máa ja ẹ̀mí níyàn. Ẹ̀mí mímọ́ làgbà ẹ̀mí mímọ́ làgbà ó ẹ̀mí mímọ́ làgbà ó ju bàbá tó bí mi lọ. Kì í ṣe nínú kìrìsìtẹ́nì nìkan lẹ̀mí tí ń báyàn sọ̀rọ̀ nínú ìṣẹ̀ṣe ẹ̀mí ń gúnyàn nínú Islam wọ́n ń lọ sínú ẹ̀mí bẹ́ẹ̀ ni. Tó tiẹ̀ jẹ́ pé ò tiẹ̀ ṣe kankan níbẹ̀ tó jẹ́ pé free thinker ni ẹ́ ọkàn lolúwa ń wò tó fi ń bá wa rìn nínú ẹ̀mí. When the case of Baba Ìjẹ̀ṣà came up, the lady tó kọ kínní tó gbé fún mi, she went to remind Baba Jẹ́gẹ́dẹ́ pé bàbá ṣe rántí ọmọkùnrin yẹn tó wá lọ́jọ́ yẹn tó lóhun òṣèré kìnìkan ẹ̀mí gbé padà bàbá fi style rántí pé nǹkan ti ṣẹlẹ̀ sí ọ.
bàbá dẹ̀ gbàdúrà fún pé àánú Olúwa á ṣíjìbò tó bá jẹ́ pé ó ti ṣe ìgbélé ọjọ́ méje. Ogun tí obìnrin yẹn ti ń gbé bọ̀ tó ti fi ń tẹ̀lé lẹ́yìn kiri, Olúwa ti ṣíjìbò, á dẹ̀ ti pa ogun yẹn rẹ́. Tó bá tiẹ̀ máa rí fìrífìrí, kò ní di ọ̀rọ̀ ilé ẹjọ́, kò ní di ọ̀rọ̀ wàhálà. Débi wípé ìránṣẹ́ Jésébẹ́lì àwa ṣe kíni? Ìránṣẹ́ Jésébẹ́lì yẹn ló wọnú àgọ́ ara ẹ̀ pé ìwọ ò ní gba orí ọ̀fẹ́ yẹn sẹ́ ọjọ́ méje lọ́jọ́ mẹ́ta ìtókù àdèmá. Ó ṣàṣe ọjọ́ mẹ́ta òun náà, ó ṣàṣe wúruwúru náà ni o. Wọ́n lè ní àsìkò àdúrà tó kó jẹ́ gbígbà yẹn ló máa gbé tẹlifóònù. Àṣe ní í ṣe rẹ̀. Wọ́n ní àwọn nǹkan tó máa fi ṣe jíjọ́ mẹ́rin, wọ́n ní allegedly wọ́n kó fún. Bàbá sọ pé àwọn kó fún wọn gbogbo ọṣẹ ní o, perfume ní nǹkan kan. Ṣé àwọn mọ̀ tó bá lò àbí tí kò lò? Olújọ mímọ́ kàn sí nítorí tó sọ pé òun fẹ́ gbọ́ ohùn Olúwa. Ìwé Dítórónómì ó ní tí ìwọ bá farabalẹ̀ tó bá gbọ́ ohùn Olúwa rẹ, ìbùkún fún ọ ní ilé, ìbùkún fún ọ lóde, ìjáde ìwọlé, gbogbo ẹ̀. Ṣùgbọ́n tí o bá farabalẹ̀ láti 15 gbọ́ ohùn Olúwa rẹ tó yà sọ́tún àti sósì, torí pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe nìyẹn, ó yà sọ́tún, ó yà sósì, ìdààmú làásìgbò àìrójú àìráyè yóò máa bá ọ rìn. Yóò. Nígbà tí kíní ìṣẹ̀lẹ̀ ọmọbìnrin yẹn, mi kàn ní mo ní mo ti gbọ́ ṣe story yẹn, mo ní mi náà mo ní mo ti rí lórí kíní, mo ní kó má wọ̀rí, mo ní ara àwọn tó máa fi ń ṣe content àbí kíní wọn yẹn nìyẹn, pé in no time ó máa kúrò. Àfi bọ́rọ̀ yìí má dẹ̀ ṣe di fàágùn, bó ṣe di fàágùn, bọ́rọ̀ yìí má ṣe di fàágùn nìyẹn. Omi Yínká, omi dínà. Let me remind you further. That time, ní 2007 yẹn, white Pontiac Sports ló ń lò. I was giving everything in details. Kí ràn kó máa rán ẹ létí. Bó bá ń gbọ́ ohun tí mò ń sọ yìí, nísìnyí o lè wà lẹ́yìn kíní kó máa gbọ́, àbí kẹ́lẹ̀ kankan bẹ́ẹ̀ crop ẹ̀ kan gbé fún ẹ wípé ìyá kan ọlọ́mọ plenty kan. Nígbà yẹn Pontiac, white Pontiac ló ń lò in 2007. Ọkọ gbogbo ọmọbìnrin ni ẹ, because ó ga bí Ọdúnládé Adékọ́lá, ó ga, ó handsome, ó ṣe kinní kan, ó mú wọn balẹ̀ ẹni àwọn ni, as I was told. Now, around that same time, ìwọ àti Ìyábọ̀ Òjó 5 and 6 ni wọ́n pè yín. You were so close. I'm not saying that you were lovers, but you were so close because anything Ìyábọ̀ ń fẹ́ nígbà tẹ́mi mọ̀ tá jọ ń gbàdúgbò kan náà. I know that one. 2. And Àṣàbí Olóríṣà said the same thing. Then you were living at Omole. Lọ́jọ́ tó ń ṣe celebration, tó ń ṣe birthday, Bàbá Ìjẹ̀ṣà was there.
Ìyábọ̀ lọ́jọ́ tí ó ṣe birthday Bàbá Ìjẹ̀ṣà was there. This my girl was there. What a pity. Kí ló wá fà á tí Ìyábọ̀ fi lè jáde tó ní gbogbo nǹkan tóun ní lòun máa tà kó ba lè ṣẹun. Ṣé o ti ṣe kábọ̀ Ìyábọ̀ Òjó nídìí lóru rí ni? Àbò ti bọ́ pátá nídìí ọmọ ẹ̀ lóru rí. Kó máa rókè láyé yìí méjèèjì. Torí kí èèyàn tó lè dìde ogun tó tó bẹ́yẹn. Lóhun ò ní gbà gbogbo nǹkan tóun bá nílò òun máa tà, òun á talé, òun á tọ̀nà. Ṣé o ti fa pátá ya gbọ́mọ ẹ̀ ń dì ní rí ni? Àbò ti lọ rí kábọ̀ nídìí lóru rí. Àárín ìjọ nìyẹn wà. Now Ìyábọ̀, mi ò mọ ohun tó ṣẹlẹ̀ o that turned you to what you are today. Because when I know you at Ikorodu, Hassan Adejobi Street, in the middle 20s, you were kind of a gentle lady. Then you were going out with Mukare. Ẹ máa ń ṣe coverage ní títì tí Ọláyínká mi tó yọ nínú fíìmù ẹ̀ tó fi ń pe Ọláyínká ní Ọláyínká my friend. I don't know what happened. I know things happen in this world, but tó bá sọ pé o fẹ́ ya wèrè pẹ̀lú gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ síyàn, Ọlọ́run má jẹ́ kéèyàn yọ lórí burúkú. But my prayer is, may Jehovah Almighty soften your heart and free you from whatever that has made you to become this saucy. You are overdoing things. I know that when money comes, owó ni báwo náà ṣe máa ń sọ ní Yorùbá náà. When money comes, madness follows it. See the amount of money you wasted on just one wedding. But it is well. But my prayer is that you come out of that thing that you joy to so because it's not normal. May Jehovah Almighty free you from whatever that is making you to be overdoing things. Now, Ìjẹ̀ṣà, tó bá jẹ́ pé o ti takú ti Jésù lọ́rùn, ìwọ ló lọ bá Jésù ló fẹ́ gbóhùn. Ó ló fẹ́ gbóhùn Olúwa. Olúwa dẹ̀ wò ẹ́ nínú àánú ńlá ẹ̀. Ó dẹ̀ sọ gbogbo ohun tó máa ṣẹlẹ̀ sí ẹ. Ọlọ́run ò bímọ, ṣùgbọ́n ó bí ẹ̀san. Kí ni ẹ̀san? Ẹ̀san ni ọlá. Ọlá kì í dẹ̀ tán láyé. Tó bá jíṣẹ́ fún ẹ tó bá ń retí pé kíṣẹ́ yẹn ṣẹlẹ̀ nísinsìnyí, ó tán rẹ̀ jẹ. Ẹlòmíà ní táwọn bá jíṣẹ́ fún yàn láàrin 24 hours ó máa ṣe, ó la fọṣẹ ni. Dómi sọ pé kò sí àwọn special breed bẹ́yẹn o. The angel that brought that message will have cleared your way. Lord dànù sọ́sà, wà á ti fi wẹ̀, wà á ti fi sùn sínú àyíká,
wọ́n á ti yíra ń bẹ̀, wọ́n á ti gbàdúrà lórí àdúrà, wọ́n á ti ṣe gbogbo ẹ̀ fún ẹ, wà á wọṣọ tuntun lọ sílé. Ṣùgbọ́n ìgbéraga ó gbé ìparun obìnrin àjòjì sínú ayé ẹ tó sọ pé ó máa bá ayé ẹ jẹ́ yìí. Ṣòwárá yí ẹ ń sìn, baálẹ̀ má fẹsẹ̀ kẹrẹ, gbogbo ara báyìí ló fi kó. What you've lost, you can't gain it again. Your name is being destroyed. Àjọlọ́run lọ, àtọ́lọ́run. Ilé ọba tó jó, ẹwà ló máa bù sí o. But you are already a convict. It's in your document. Ìrandéran ẹ ti wà ńbẹ̀. Now, kókó of the matter. Yomi Ọmọ Fábíyì, you really tried. Ṣùgbọ́n mo ṣe oore kan kò gbè mí. Ó ní ọwọ́ kan àbáàdì nínú ni o. Bó ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ iná sọ ipa tó kó nínú ti Mohbad pé wọ́n ló jẹ́ kí ọ̀rọ̀ Mohbad kó rojú kó ráyè, ló jẹ́ kán rí the truth of the thing. Bó ṣe ń ṣe tọ̀tún ló ń ṣe tòsì. Wọ́n ló fi ń cash out, ó fi ń ṣe gbogbo ẹ̀. Mi ò sí ńbẹ̀. Astagfirullah ilagaforoyin. And from as many videos Simone Bibai, people are accusing you of causing more damage fún Bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ṣe release nsìn. Now, nǹkan tó gbé kúrò lórí ẹ̀ wọ́n ti wá gbé padà sí. I want to beg you. You've done your maximum best. You've done your maximum best. Sometimes when you think that you are clever, you can use your cleverness in another form. Not when it involves molestation of underage. And in your file, Baba Jesha's file now, he is being stamped as a pedophile. Now you want to trigger another fight with the government. Why? Allow him to breathe. He's been released. Thank God. Good onigba oṣọdún mẹ́ta ńbẹ̀. Ó tún wá jáde. You pick it up again. You've really tried. Please keep off Baba Ìjẹ̀ṣà. Keep off his life. And allow God to rekindle his life, to repackage his life. Yomi Fabi, I'm begging you, stop dragging this case again. Everyone on social media are against you, saying that you want to destroy this man. You want him to go back in there. Are you playing hanky-panky? Are you playing a Jenny Fanny? Are you embracing him and stabbing him at the back for someone or some people, for certain purpose? I don't know. What you are dragging could return him back there, and they are not going to release him because they will not arrest you. He is the one they will take back in. Then what will be your gain? Your gain is to destroy him. Codedly.
And it could be a very long-term imprisonment. Let us listen to, few people. I'll just play small. Ọ̀gbẹ́ni Yomi Fabiyi, how market? Ṣojú ẹ̀ ti jansi. At least wọ́n ti forúkọ Bàbá Ìjẹ̀ṣà síbi tó fẹ́ fi sínsìn. Ṣojú ẹ̀ ti jà, ṣáà rẹ̀ ti wálẹ̀. Because I don't understand. Máa yẹn jáde tàì jáde. O ti ń sọ oríṣiríṣi nǹkan chọ́chọ́ iná ló ṣe títí. Ó ṣẹ̀wọ̀n àbí ó ṣẹ̀wọ̀n? Ó ṣẹ̀wọ̀n. Ó tún ti dé ìsìn tó yẹ kó tún rọra go on a low. Àwọn tó bá fẹ́ ṣàánú ẹ̀ máa reach out sí Bàbá Ìjẹ̀ṣà. He's a public figure, of course. Ó máa reach out sí. He does not have to come through you. Stop seeing yourself like one fucking Messiah that I can't even explain. Ó ṣe àfìgbà tí Attorney General jáde tó ní is still convicted. Pé no court of appeal ló yọ conviction yẹn kúrò lórí Bàbá Ìjẹ̀ṣà. Now ṣe ṣojú ẹ̀dẹ̀ ti jansi wọ́n ti forúkọ ẹ̀ sórí list náà FVC ó yẹ káàrẹ̀ ti lè balẹ̀ báyìí. The same thing náà ló ṣe lórí ọ̀rọ̀ Mohbad. That is why saying they kọ́kọ́ ṣe GoFundMe kọ́ dáwó fún ẹ o ti evidence lọ́wọ́ pẹ̀lú evidence àti everything ẹ̀ ṣe read justice. Do we have to wait till they discover Mongo Park? I don't understand what your problem is, Yomi Fabiyi. That is, let's stop there. Let's play another one. Take it easy. Did you see what the Lagos state government put on social media now, Yomi? Nobody come in here, Did you see what they put out? You've been telling people, you've been lying to people about Baba Ìjẹ̀ṣà. Baba Ìjẹ̀ṣà himself knows that he committed that offense. I told you, tell Olanrewaju Omiyinka, tell him that I said so. I said so. Abosede Aderonke Ashabelosia. I said that he knows that he committed that offense, that he was sent to prison for. Because there has been a lot of similar cases. I could remember when I was in England. He knows this. Baba Ìjẹ̀ṣà used to be like a brother, very, very close to me. Very, very close to me. All my family, they know that when I was in Nigeria. Most of the artists that I got close with then, when they want to do any movie in Ikorodu when I was in Nigeria, I used to be the location manager. Even I will carry all my mommy's clothes for them to use as costume, and I never did collect a penny from any. Let's stop that one. Oroyego, but I will not go that far. Mo kàn fẹ́ bí ẹ̀gbọ́n Yomi Fabiyi ni o. Pé ṣé bí Bàbá Ìjẹ̀ṣà ṣe jáde kúrò nínú prison yìí? Ṣé tí Yomi Fabiyi yóò bá sọ kankan? Ṣé ayé fẹ́ parẹ́ ni? Ṣé Yomi Fabiyi nìkan ló jà fún Bàbá Ìjẹ̀ṣà tó fi kúrò ní prison ni? Torí kò yé mi rárá. Gbogbo ìgbà ni mo máa ń tẹnu mọ́ lójoojúmọ́ pé prison tí Bàbá Ìjẹ̀ṣà lọ, ariwo Yomi Fabiyi pẹ̀lú kan tó jẹ́ kí Bàbá Ìjẹ̀ṣà kó lọ sí prison tó lọ. Torí mo rántí dáadáa nígbà tí Jìnnà Bọ́lárìnwá kó tó di pé federal government arrest Jìnnà Bọ́lárìnwá nígbà tó invite èmi àti Yomi Fabiyi àti Wàsó tó invite wa sórí conference call tó sọ fún Yomi Fabiyi pé má lọ ṣe protest kankan lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà pé wọ́n máa release Bàbá Ìjẹ̀ṣà on bail. Bàbá Ìjẹ̀ṣà ní àwọn high reputations tí wọ́n ń jà fún Bàbá Ìjẹ̀ṣà pé kí wọ́n lè release ẹ̀, ṣùgbọ́n Yomi Fabiyi kó gbé gbogbo ẹ̀ lórí kí gbogbo ayé bá lè gbà pé òun ló ń ṣiṣẹ́ yẹn. Wọ́n sọ pé kó má ṣe protest, ó jáde lọ ṣe protest tó ṣe ń gbà yẹn ó pẹ̀lú kan tí Bàbá Ìjẹ̀ṣà tó fi lọ sẹ́wọ̀n. Now ẹni ẹlẹ́ni tó jáde ó ṣàlóyè ọjọ́ tẹ́yìn náà fi àbádọ́ ẹ̀ sí prison tẹ́ ẹ̀ pé tẹ́ ẹ̀ bá sọ kankan. Ọlọ́run tó wá bá ṣe ó tún jáde kúrò nínú prison náà sí ẹ̀yin náà lẹ́tí bọ́ sórí social media tẹ́ ẹ̀ tó oríṣiríṣi. Gbogbo nǹkan tó yẹ káwọn èèyàn máa wú jáde nípa Bàbá Ìjẹ̀ṣà wọ́n ẹ̀ṣẹ̀ tó wú jáde egbò tó ti jiná tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí gbogbo àwọn èèyàn ti ń pìtì Bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ronú bí wọ́n ṣe fẹ́ ṣàánú fún lẹ́yìn tó lọ wó kàn mí jáde. Kí ni problem Yomi Fabiyi kí ló fẹ́ gbà mẹ́? Fi Bàbá Ìjẹ̀ṣà lẹ̀ náà. Fi Bàbá Ìjẹ̀ṣà lẹ̀ ó ṣàṣì ń jẹ lórí kéèsì justice for Mohbad. Máa jẹ́ lọ gbogbo fẹ́ ẹnilẹ́ni tó fẹ́ tẹ̀ láti build reputation ní again fílẹ̀ sáyàrá ẹ̀ náà. Tá a bá ṣe yàn lóore ẹ̀dẹ̀ fílẹ̀ Yorùbá máa sọ pé ohun tí èèyàn bá ra tá a bá ra ewúrẹ́ fún ni a máa ń jọ̀wọ́ ẹ̀ tókùntókùn ni. Ẹ ṣe wá ṣèyàn lóore torí pé gbogbo àgbáyé ló mọ wá mọ nǹkan tẹ́ ẹ ṣe behind the screen ẹ̀ láti ṣàlàyé eléyìí ló ṣe lé eléyìí tó ṣe lé.
torí fídíò tẹ́ ṣe ń sìn princess láti lè máa cry pé wọ́n ní láti fi orúkọ bàbá Ìjẹ̀ṣà sínú àwọn tí wọ́n ní sexual harassment lọ́dà Lagos State fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ náà Ọlọ́run ti tò ètò bàbá Ìjẹ̀ṣà pé bí ayé ẹ̀ ṣe fẹ́ rí nìyẹn gbogbo ibi tó dẹ̀ ti ṣàṣìṣe ọba mi òkè má bá túnṣe ẹ fi lẹ̀ sáyà ara ẹ̀ ó ti ṣẹlẹ̀ náà gbogbo nǹkan táwọn èèyàn ti gbàgbé sí gbogbo ẹ̀ náà ṣẹ̀ tún wú jáde náà ṣẹ̀ tún drag ẹ̀ again kí ni problem Yomi Fabiyi náà kí ni problem ẹ̀ ó kí òun léèyàn tó máa advice ẹni bó ẹ jẹ justice for Mohbad táwa ti ṣe tá a ti fà àwọn èèyàn lẹ́sẹ̀ náà tá a ti move on òun lè ṣe jókòó ní tẹwà jókòó tì kéèsì bàbá Ìjẹ̀ṣà tá a ti ṣe tá a ti kúrò mẹ́ òun lè ṣe jókòó tẹ ṣẹ̀ṣẹ̀ wúrà dáadáa jáde mo still talk about people tó pé o fẹ́ ga láyé ni ó jẹ tó bá pèrè ẹ̀ ní writer ronú nǹkan gidi tó lè máa sọ lórí social media táwọn èèyàn máa gbádùn ẹ̀ lé lórí náà dan tó máa play pẹ̀lú reputation àwọn èèyàn kan láti destroy reputation èèyàn kan tó pé káyé bá lè máa gbọ́ ẹ tí bàbá Ìjẹ̀ṣà lẹ̀ sáyà rẹ̀ náà tó bá yá sí tí ọ̀rọ̀ ìbá tún lọ bó ṣe lọ sí wọ́n tún invite bàbá Ìjẹ̀ṣà again wọ́n invite ẹ̀ àwọn obìnrin amadó nípa àwọn nígbà fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀ kó move on pẹ̀lú ayé ẹ̀ náà o ti ṣe lóore gbogbo àgbáyé tí wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ṣe lóore jẹ́ fẹ́lẹ̀ jẹ́ kó gbé ayé ẹ̀ nírọ̀rùn tó o bá nírànlọ́wọ́ tó lè ṣe fún lẹ́yìn ìgbà tó kúrò ní bísí fílẹ̀ Ọlọ́run ti ṣètò ayé ẹ̀ àánú máa dìde fún èwo ní ìbọn kẹ́sì ṣe máa tó gbọ́ ẹjọ́ dáadáa lórí social media kí gbogbo ayé bá lè mọ̀ pé ẹ ṣèyàn lóore. mo kàn fẹ́ bí ẹ̀gbọ́n Yomi Fabiyi ni o pé ṣé bí bàbá Ìjẹ̀ṣà ṣe jáde kúrò nínú prison yìí ṣé tí Yomi Fabiyi yóò bá sọ nǹkan kan ṣé ayé fẹ́ parẹ́ ni ṣé Yomi Fabiyi nìkan ló jà fún bàbá Ìjẹ̀ṣà tó fi kúrò ní prison ni. Let us stop it there because this brother is really boiling. Yeah, and gbogbo àwọn ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ it's only points. Yomi Fabiyi má joyè ẹni tó ní àyíníke ṣùgbọ́n tí ò ní àyíní padà. Ẹnìkan ti sọ̀rọ̀ yẹn ó ní Yomi ní àyíníke ṣùgbọ́n kò ní àyíní padà. Shut up. Go and pick another person. If you want to keep on being relevant on social media. You have done your part. But now it's becoming a big problem for Baba Ìjẹ̀ṣà. Please, I'm begging you. Keep off him completely. And be supporting him in prayers only. Don't do your meditation hour. Jókòó. Fi sínú àdúrà. Ṣe sàrà. Lórúkọ ẹ̀. Enough is enough. Unless there is something, there are some people that are paying you to destroy his life completely. Let him be. God bless you for what you've done for him so far. Let him be, please, darling. May the Lord reward you a million folds. Now, I'm going back to what my sister Ashabi Olorisha. You know, I didn't play his video completely for what he said. You said you were very, maybe I should play it, that you are very sorry to say this, but it must be said.
when he did something in UK similar, according to you. But I should shake and play a kegbo. If you had exposed him or seek therapy treatment for him, instead of covering it up as the big sister you are to him and to them all, his life might not be what it is today. You said that you covered him up in London. Ní ìlú òfin tó ń gbóná fẹlifẹli wà. Then you covered him up again in the USA on the same molestation and allegedly raping an underage. In that America, the land of no nonsense. No nonsense allowed. You did not do well, my darling sister. He might need a therapist or spiritualist to chase that demon out of him. You did not do well. It's not now that you should be bringing it out. Ohun tẹ́ bá ti sọ pé ó dóde, ẹ jẹ́ kó dé. My sister, even for saying all these things, these two vital points in these two big countries where they tolerate no nonsense, saying it on social media, it might cost you an unexpected investigation about your life. You're going out and you're going in. For saying that on social media, they might be watching you. It might cost you something. You shouldn't have mentioned something like that at all. You even mentioned to the extent that your sister's daughter was saying, Mommy, do you see that man? Kiniko? No. Nígbà míì, tá bá fẹ́ sọ àsọdùn, àsọdùn máa ń kó báyàn. I pray what you said on social media will not use against you in Jesus' name. Now I'm pleading on behalf of Omiyinka Omidino, aka Bàbá Ìjẹ̀ṣà. I'm pleading. He needs your help because he has lost everything. I even spoke to a lawyer today to see. She said, Mommy, baby, role don't play. She even called me herself. You have a house. What is your stress? You have a demonic issue
and it needs to be chased away. You need a dear deliverance, not lọ́dọ̀ àwọn níbi tí wọ́n ti jẹ́ iṣẹ́ yẹn fún ẹ. You are going to go back to this Bàbá tó parí iṣẹ́ tí Màlẹ́kà gbé fún ẹ pé kí wọ́n ṣe fún ẹ. It's no more Inagidi o. All ye people in the Nollywood and then enter Nollywood and what are international attitude international, he needs help. And Yomi Fabi, take your hands off anything finance in you, health wise in you, or family you, or fair ton you. Keep off him. Or otherwise, I will join hand and you'll be arrested. I don't come online to blab. I don't blab. And I don't make false, just talk for talking's sake. They that knows me, they know me very well. If you refuse to leave him alone, I'll make sure that you are locked up. Because something is not right somewhere. What I learned, what I heard about Baba Ijesha made me puke. And the evidences which I got from a lawyer who happened to be my sister-in-law. Don't look down on me. I don't need to come online to come and blab and go sorry, no. A lawyer in charge of Baba Ijesha's case. I will make sure that you are locked up. Yomi, leave him alone. Because the things I was showed shocked me. I must not open everything. How all those things happened. I have it, but spiritually he needs cleansing. And you have to go back to this Baba. Si Màlẹ́kà lò láti máa sọ ìrìn àjò tó máa ṣẹlẹ̀ sí ẹ ní 28 years ago. Wà lọ sí gbélé 41 days tó dá. Tó ò ní fo títí dá. Hallelujah. You need a total deliverance. Wà wẹ̀. Wà gbàwẹ̀. Wà gbàdúrà. Wà fẹ́rúwẹ̀. Wà yíra lẹ̀. Hell. Spirit of fornication and adultery and all that bad spirit must come out of you. It must come out of you. It will destroy you completely and you will end up committing suicide because you will not be able to handle it. I'm not cursing you. I don't know anything mo lè pè nínú industry. Ọlọ́mọ burúkú ò ní mú fẹ́ kùn pàjẹ́. Yomi Fash, I know you have you're a cool-headed person though. Ìwọ náà ní
Funke Akindele, Abiola Adebayo, Ibrahim Chata. I want to hand this, your brother, to you. Please. You need to open what is called We Care for Ijesha Foundation to help him out of this tunnel. Biola Adebayo, Fashlanso, Funke Akindele, Ibrahim Chata. I have many of you, Femi Branch, Odolade Adekola, but whoever can, if we can form that thing. But Yomi Fabiyi must not be part of this thing at all. Whatever document he has that he thinks that it can be of use to you, don't collect it from him. Please, mo bẹ̀ yín ni. You need to mentor him, monitor his projects. He has a house already. Maybe you just get him a new place, a clean apartment that, you know, it can be. Chico Yakob Nilo ma attend this Nilo ma wambe. Ted ma wa close him to get him straight, but spiritually, he needs to stay in a church. He needs a therapy. Apart from church, he needs a therapist. He needs somebody. You people, I see you in spirit that you are a good listener. You can sit down, talk to him, and try to understand his background. Maybe he was raped when he was a young boy by a one tí olórí burúkú yẹn. So that is the reason why, now that he has grown up, he cannot do without touching young or old women. And I understand Princess very well. I understand you. Abiyamoto Tony. But please forgive him. Don't let Satan use you to destroy him completely. Please. You will gain nothing. You will gain nothing. Please. You all need to be very, very careful. We all need to be very, very careful. When you think that you've arrived, that might be the time of your falling. Nobody is safe, but we are all striving to be safe from demons. Demons are outside there. Once again, Damilola Adekoya, aka Princess, you have proved it all. Forgive him. Nobody knows what tomorrow has in store for us. I understand. It's very, very painful for a man as Baba Ijesha, who happened to be your own lover, to be sleeping with your adopted daughter. I'm begging you in the name of Jesus Christ of Nazareth, in the presence of all angels, please forgive him. I use the blood of Jesus Christ.
Don't be that Jezebel Satan wants to use to destroy his life. I understand your anger. I understand your frustration. I understand, but please. My people, no message is stupid. No message is stupid. Don't bati lè sọ pé Olúwa sọ pé. Just do it and leave the rest. I know we have so many liars. We have so many toloma ton kon la to ma fi bayan sọ̀rọ̀, but a ní pàdé irú wọn lórúkọ Jésù. Let God be God. I used to message many of you Nollywoodians. And I talk to many of you. When you read my message, you call me back or we chat. Many. I'm not the one that you honor, but you honor because I said I have a message for you from Jehovah Almighty. At the same time, many of you don't even bother to open my message. I'm saying it here today. Fetia Balogun, I left a message for you years back. You and your husband, Said Balogun, before the death of that child, I left a message for you on Instagram. Stop ignoring messages. It's not everybody that message you that wants to get money or to clinch to you. And what I'm in Nollywood, one of my wonderful son, brother, tí bá ti pè báyìí pé wọ́n tún ti gbé wá fún lágbájá báyìí o, kò sí nǹkan tó máa ṣe bójòrò ni mo pè ní. Ó máa make sure pé òun get telephone number. Á tún wá sọ fún mi, irú èèyàn báyìí lẹ́nìyẹn o, irú èèyàn báyìí ni o, báyìí ni o, báyìí ni o, báyìí ni o. I will not mention names because I've talked to so many. I don't need to mention their names because I'm a doctor. The reason why I mentioned that of Fetia Balogun and Said Balogun, I messaged them individually. Over the death of that child. Even, what is the name? Bàbá. I messaged him too. Then, I'm not saying that you should be looking after your message to check if all of plenty. If the Lord send me to you, I will leave it there. That my son is the only one that no matter mommy, he will get the number of the. I have so many numbers. And I have a person, Timon Basuro, and he was trying to twist my head. And I just spark him aside. But nígbà tí mama tó ṣe kú lately, tí mama yẹn kú, I inbox him. Stop ignoring message. Message will not come
from people that you know. Not always. It will come from people that doesn't even means nothing to you. That doesn't mean anything to you. No message is stupid. In all honesty, many of you reply me. Some even call me and we chat, we talk, you know. My darling, I will not mention your name because I don't want them to come after you. I really appreciate you. As many that you've given me their phone number and we've solved the problem, their problems together. God bless you. That same day, see Baba Jesha took my message. Another person not back the same message of 7 days. The same thing. Me mo boya ma le ka ti Baba Jesha lo ran mo ti ọmọbìnrin yẹn ni. Ọmọbìnrin yẹn láti máa sọ pé òun kò wá ṣègbélé nínú church tó jẹ́ pé boyfriend òun tó mú un wá síbí báyìí ó ti bá ẹnìkan nínú parish nínú church yẹn ó ti bá jáde rí 28 years ago. Ó dẹ̀ wá ṣiṣẹ́ ìjókòó ló wá kiri. Kò rí ìjókòó, kò dẹ̀ rí ọkọ. Àwọn èèyàn kan wà tí àṣẹ wà lára wọn. Àṣẹ ó wà ní ara wọn. Tó bá sọ̀rọ̀ sínú ilé ayé ẹ̀, rọra sọ pé àmín, àṣẹ Èdùmàrè. Tó bá ní o lọ gbé omi wá kán bẹ́tọ́ sínú ẹ̀ tètè yá gbé mu. Àṣẹ ni ó níbi tó ní kálukú bá Ọlọ́run ìrìn dé. I thank each and every one of you. God bless you. And this Baba Desoya, the owner of that very parish, is not the kind that accepts just any nonsense people to come and do protection in his church. He will study you spiritually before he will allow you to come and do any protection in his parish. I thank God for everything. God bless each and every one of you. You see this Baba Jegede, the Lord is been faithful to him, and he too, he's been faithful to Jehovah Almighty and his calling in the vineyard. Yes. He's been transferred to many parishes. So, but it is well. 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 I thank you all for joining me. It's been a long, it's been a very, very long. And Akobada bagafara ẹ̀mí burúkú tó máa gbé wa sórí burúkú kò ní wọnú ilé ayé ẹni kankan wa lórúkọ ti Jésù Kristi. I give glory to Jehovah Almighty, and I thank each and every one of you for joining me. I thank you. I thank you. I thank you. I thank you very, very much. Do not ignore messages. Don't look down on anybody. Don't, because you never know. Ọ̀nà t'Ọlọ́run gbà ó ṣòro láti ṣiṣẹ́. You can never know. You can never know. By the time you think that, kílélé ìfẹ́ sọ fún mi, mọ̀ bóyá àsìkò gbà yẹn, ní orí ẹ dé, ní àánú ẹ dé, ní àánú ayé ẹ dé.
So let us all be extremely careful. Let us all be extremely careful in whatever we are doing in this life. I really appreciate each and every one of you. Ẹ jọ̀ọ́, ẹ bá mi wá bí àwọn tẹ́ bá mọ̀ tó máa support Bàbá Ìjẹ̀ṣà. He really needs help. Mentally, physically, spiritually, and financially. There is nothing now we can do to remove his name from where they've put it. That name, with the lawyer that I spoke with this evening, there is no way it can be removed. No. It is a very bad stamp. It's very sad. Yomi, you see what you did. Now everybody is very, very angry with you. God bless you. Please help me share this. I'm going to put it on YouTube. Help me share it. Join my YouTube channel and subscribe. I love you with the love of Christ. And once again, Princess, I beg of you. I beg of you, in the name of Jesus, let it go. Ọlọ́run ti ṣèyanu fún ẹ. Ọlọ́run ti ṣèyanu fún ẹ. Àná òun náà tó ṣe wọ́nranwọ́nran kiri. Ọlọ́run á bá wa tú sílẹ̀. Ọlọ́run á bá wa tú sílẹ̀. Ọlọ́run á gbàkóso lé ayé, because I'm sure when he was young, I know he will not tell this to just anybody. Yeah. He himself was raped by those stupid aunties. Wọ́n àwọn náà kọ ní òbòdò. Ẹ má bínú pé mo. Why? Because ọmọ tó huge ni. Àwọn ni wọ́n kọ ní òbòdò. Wọ́n rape ẹ̀. So ó ti wá mọ́ lára. Ọlọ́run ọba Adébáwá ṣàánú fún. Nǹkan tó ṣẹlẹ̀ sí nìyẹn. Tó bá wà lẹ́yìn ilẹ̀kùn pẹ̀lú ẹni tí ó bá farabalẹ̀, kó béèrè childhood background ẹ̀. Àwọn àǹtí olórí burúkú kan ni wọ́n fi kọ́ òbòdò when he was young. Yeah, nǹkan tẹ́mi mi sọ fún mi nìyẹn. Wọ́n bá lé ayé ẹ̀jẹ̀. Òun náà ti wá rí wípé kò ṣe nǹkan kan. Because wọ́n ní ó ń dúpọ̀ rárá nínú industry wọn. I sat down and meditated on it. Àwọn àǹtí olórí burúkú ni wọ́n bá ayé ẹ̀jẹ̀. Wọ́n fi kọ́ òbòdó. Wọ́n fi kọ́ òbòdó. Àwọn fi ń pleasure ara wọn. Ọlọ́run dẹ̀ máa dá fún gbogbo àtàntí tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àti tí gbogbo wọn pátápátá. Gbogbo wọn pátápátá.
gbogbo wọn pátápátá látòkè délẹ̀. The wrong team. 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 Wọ́n fi kódà kó jẹ́ pé kó má mọ̀ sí àìdá ẹ mọ̀, it's a very bad thing kó jẹ́ pé àtọkùnrin àti kékeré àtàgbà tí ò bá lò ká á lò. Wọ́n ṣe mú láti kékeré nìyẹn, ẹni tó ṣerú kíní yẹn fún tó bá rẹ́ni tó bá sọ̀rọ̀ he will open up. Ẹ rí i pé nǹkan tí mo sọ yìí ló máa sọ, nǹkan tí mo sọ yìí ló máa sọ, nǹkan tí mo sọ yìí ló máa sọ. So lẹ́yìn ìgbà tí bàbá kúrò ní kí náà ti ń pè Agídìgbì Cathedral, he was transferred to Igi Tolúwàgbìn parish ní Oko Ọba Abúlé Ẹ̀gbá. From there he was transferred to Àgbàdo Central Cathedral ní Ìjàyè. But presently Bàbá is at SBJ Oshofa Cathedral ní Dọ́pẹ̀mú. So now you have it. God bless you. I love you all with the love of Christ. Àní rẹ̀ tó máa balẹ̀ ayé wa jẹ́, àní rẹ̀ tó máa balẹ̀ ayé àwọn ọmọ wa jẹ́ ní kékeré. Nígbà tí mo bá lórí àyẹn sọ̀rọ̀, wọ́n ní he confessed to it, but bó ṣe ń ṣẹlẹ̀ kò kì í yé. Tó bá ṣàtìrí ṣá, ẹ̀yin àǹtí olórí burúkú tẹ máa rí pé nítorí pé ọmọ kan ti ga tẹ máa mú òkè àtọ̀tọ̀ wọn tẹ máa fi re ìdọ̀ yín. Ọlọ́run máa báyé gbogbo yín jẹ́. Jésù Olúwa wa. Àmín. I love you all. Shalom.